ẹ̀tún lónìí ìbọn kété lólo méjì ká ló lẹ́wù lọ́jà bá di lọ́jà bá dìde olùkọ́ àgbà apàtẹ ìtàn mọ́kúta bọ́bá jọjọ́ rẹ̀ ẹ̀ránṣẹ́ pàtàkì rí bọ́bá dọ̀jọ́ ẹ̀ránṣẹ́ polóògùn bọ́bá di sásọ̀tàn fáyẹ̀nà ní ìṣẹ̀dálẹ̀ ìtẹ̀lú tó jẹ́ ti Yorùbá ọlọ́jọ́ wa láàárọ̀ sọ wá lájàbá sọ̀lùgbàgbà yẹn mọ́ gbọ́ lórí ètò yìí ètò wa Orísun náà ni Orísun wa ò ní bẹ̀ láíláí o. Mo tún kí wa bí mo ṣe máa kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi. Ẹ tún kú àbọ̀ sórí ètò yín, ètò gbogbo ìlú, ètò ọmọdé, ètò ọba, ètò ìjòyè. Ètò tó ṣe yí pé káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni wọ́n ti ń kan sáárá sísí ọpọlọ. Òun náà ni Orísun ní ìkànnì Sóbí FM 101.9 nílùú Ìlọrin. Àkọ́kọ́ ọ̀rọ̀ mo dúpẹ́ fún ọlọ́ọ̀bọ ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dá ọ̀rọ̀ bá tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú làákàyè tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo sì kí aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ wa. Mo máa ń ṣe ní ìwúre ní gbogbo ìgbà fún Alhaji Lukman Ọláyíwọlá Mustapha pé àpadà sí burúkú àpadà sí ìgbà kò ní bá aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ wa. Bákan náà mo sì kí igi lẹ́yìn ọgbà ní olóòtú mi tó tún ṣe gíwá wa nílùú Ìlọrin níbí ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adéníjì. Mo máa ń sọ wípé ẹrù àgbà tọ́lọ̀ ń gbélé ọ lórí ọlọ́wọ́ bọ̀ gbé débi tó ga. Bákan náà ni mo kí bàbá ẹnjìníà Isiaq Ọlápàdé olórí àwọn amójú ẹ̀rọ wa. Bákan náà ni mo sì kí ẹ̀dọ́sẹ̀pọ̀ ńlọ lọ́wọ́ ọ̀dọ́ mi tí ó máa gbé mi ókè tí ó máa gbé mi lẹ̀ tí ó jẹ́ máa gbọ́ mi dáadáa òun náà ni Shahadat bíbí ire. Bákan náà àwọn tájọ ṣe àìsùn tájọ àlẹ́nu iṣẹ́ lónìí Pétérù sports orí ti bàjẹ́ ti dórí ètò ọ̀rọ̀ bọ́ọ̀lù ní kí n mọ sọ iṣẹ́ ti ẹnu. Bákan náà mo kí TJ Tìjání ara àwọn tájọ ṣe àìsùn mi. Wàá sì mọ̀ ṣẹlẹ̀ kí gbogbo èèyàn tí wàá gbàgbé olórí àwọn ètò gbogbo tó ń jáde ní ilé iṣẹ́ wa JJ Jàbìlánì Jọlá Olúwa Fọlábí. Bákan náà ni mo kí Ọláyínká ó ń bẹ pẹ̀lú mi ń bì. Tòní náà ẹ tún kó àbọ̀ sí orí ètò Orísun lẹ́ẹ̀kan sí pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas. Gẹ́gẹ́ bá a ṣe mọ ètò Orísun sí pé abala méjì ni ètò Orísun. Abala àkọ́kọ́ ni abala àmọ̀dájú tá a ti máa sọ fún wa nípa àsìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ àbá ti sọ ọ̀rọ̀ tàbá sì pa òwe tàbí àwọn nǹkan àmì nílẹ̀ Yorùbá tó gbé tá a bá gbọ́ yọ yà wá lẹ́nu. Abala ẹlẹ́ẹ̀kejì ni a pè ní ìwádìí ìjìnlẹ̀ tá a ti máa sọ ìtàn tó kún fún iṣẹ́ ìwádìí láìṣègbè àti iṣẹ́ ọpọlọ láìkìtì ẹlẹ́yàmẹ̀yà láìkìbọ̀. Ẹ wá ṣe ní abala àmọ̀dájú lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń sọ pé orí mi láìmọ̀túmọ̀ etí Yorùbá ń pè ní orí. Tí Yorùbá bá ń sọ pé orí kìí sorí tó ń bẹ ní orí wa tí ọrùn dúró lé ní Yorùbá ń sọ òrìṣà kan ní Yorùbá ń pè ní orí. Kórì gangan ní òrìṣà àkọ́kọ́ àmọ́ ń bọ̀ ya wọ́n pa kórì tì wọ́n láwọn ò ṣe ti kórì mọ́. Ọwọ́ ẹdí òrìṣà ọmọdé wọ́n sọ pé ìbámẹ́sí èwe ni kórì ìbá ti parẹ́. Wọ́n sọ pé kórì èwe mọ́pàyà mi lẹ́kún òrìṣà èwe mọ́pàyà mi lẹ́kún kórì. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà wọ́n wá yan orí láàyò. Nígbà wọ́n pa kórìtì iná wá yan orí. Àwọn tí orí bá wá ṣàdá ni wọ́n ń pè ní òrìṣà pé orí ló dá wọn. Orí ni Yorùbá kọ́kọ́ gbà ní òrìṣà kó tó di pé àwọn ọmọ wọn tí wọ́n àpà wá ń sọ di òòṣà bíi Ṣàngó Ògún tó jẹ́ èèyàn. Aláàfin ni Ṣàngó Ògún náà jẹ́ ọba ní ìlú Ilé-Ifẹ̀ tọ́pọ̀lọpọ̀ èèyàn tó gbọ́ nínú àtàwọn bẹ́ẹ̀ òrìṣà oko Ọbàtálá ni Ọ̀rànmíyàn ni gbogbo ṣe lọ́nu. Nítorí náà bó ṣe jẹ́ ní abala àmọ̀dájú tí Yorùbá bá sọ pé orí òrìṣà ìní wọ́n ń bá wípé orí mi kìí ṣe orí tó gbé sọ́run òrìṣà rẹ̀ ní bá wí o ní ìgbà àjọhun. Bákan náà àwáyé ikú kan ò sí gbogbo wa la dágbádẹ́ ẹkú ká sì wọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀. Àwọn Yorùbá mọ̀ wípé kọ́rọ̀ ń jẹ́ ọjọ́ kó jìnà síra wọn. Àsàmì yìí ó dá lórí ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé
eléré orí ìtàgé ọ̀jọ̀gbọ́n Akéwùmí Ìṣọ̀lá bàbá síra àṣẹ bàbá jáde láyé bàbá síwọ́ ọ̀sẹ́ ikú mú ọ̀jọ̀gbọ́n Akéwùmí Ìṣọ̀lá lọ ní ọjọ́ àbámẹ́ta tó lọ yìí. ọ̀jọ̀gbọ́n Akéwùmí Ìṣọ̀lá gbogbo ara ti wéré Ṣàwòròdẹ bàbá lọ́kọ̀ọ́ ọlọ́kọ̀wé Basọ̀run Gáà àti ìwé eléré ẹfún ṣetán ó lè kú àwọn ìwé bẹ́ẹ̀ lóòótọ́ kùjẹ̀kùjẹ̀ pọ̀ nínú àwọn ìwé irú tẹfún ṣetán kùjẹ̀kùjẹ̀ ń bẹ́ẹ̀ àti ti Basọ̀run Gáà ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n pàtàkì ni tó ṣe yí pé ọ̀fọ̀ ńlá ló jẹ́ fún orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá ìlú Ìbàdàn ìwà abínibí rẹ̀ a rí i pé bàbá wa Adébáyọ̀ Fálétí ti lọ ọmọ Bàbáyọ̀ Ṣẹ̀dá ti lọ tó àwọn àgbà nínú èdè Yorùbá ní lọ ìtorí tí bá ti ń wo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ míì lórí afẹ́fẹ́ lónìí bí wọ́n ṣe ń sọ Yorùbá ìjẹ́ tí ń bà nínú jẹ́ torí gbígbà tí ò sófin tí ò dẹ̀ sí ìlànà èdè ó kálukú ọkàn máa sọ Yorùbá bó ṣe rí wọ́n sì tún máa gapá lórí irọ́ tí wọ́n ń sọ ṣùgbọ́n àwọn tó kù á rí i pé bàbá wa Ṣùpọ̀ kò ṣeé mà ní òun náà ti lọ àmọ́ àwọn tó kù tí ń bẹ láyé bíi bàbá wa Ọlọ́fà àná nílùú Ẹdẹ ọlọ́ba wa lọ́rẹ̀ ẹ̀mí wọn o. bákan náà ẹni bàbá wa Ọlálọ́mí Àmọ̀lé Gbóyèga Làwálì àtọ́ ṣe pé ìjìnlẹ̀ èdènú Yorùbá dá ọ̀rọ̀ dá lẹ́nu àtàwọn bẹ́ẹ̀ nílùú kọ̀ọ̀kan Ọlọ́run járe wọn pẹ́ torí wípé níbi tí àwọn onímọ̀ èdè bá ti ń lọ àdánù ńlá ní jẹ́ fún agbègbè ibẹ̀ ọ̀jọ̀gbọ́n Akéwùmí Ìṣọ̀lá lọ o àdárò ẹni tó lọ. ṣé àgbàgbé pé ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí láti ń bá bọ̀ láti ọ̀sẹ̀ kejìlá eléyìí náà wá ní ọ̀sẹ̀ kọkànlá àwa àdúpẹ́ ó ṣeéṣe o kí n fi orí ìtàn náà tì lónìí torí wípé mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo sì dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yà látìlẹ́yìn olùkọ́ àgbà èmi Lájí Abbas sórí wípé ká sọ ìtàn káyẹ̀yẹ̀ náà tàn ká sì gbọ́ kọ́mọ̀sù wa kó ṣe pé tọkùnrin tóbìnrin kan sára sí wa mo dúpẹ́. ìyẹn tí mi lónìí ọmọ ẹ̀ṣọ́ òkò yìí mo kí yín ẹ̀ máa fún gbogbo ọjọ́ ṣe rí. ẹ ǹlẹ́ ọmọ ẹ̀ṣọ́ òkò yìí ọmọ ẹ̀rọ ọ̀fà ọmọ adídá pọ́pìrì tí dágbọ́ ọ̀fà tọ́kùn ọmọ akọ̀fin ọ̀yọ́ tí dágbọ́ ọ̀fà lẹ̀. ẹ̀yin ọmọ Ìkòyí ẹ̀yin dà bí wọ́n bá kí yín lọ́mọ gbélégbègbè ọmọ gbogbo péjù bẹ́ẹ̀gì ìgbónú Ìkòyí gbé wọ́n ti gbé gbòòrò Ìkòyí mo lóòrò ọmọ ẹ̀rọ ọ̀fà. lọ́jọ́ tí Olúkòyí kú. sí àgbàgbé pé lọ́sẹ̀ tó lọ mo jẹ́ ìwà yìí pé Ẹ̀gbá fi àgọ́ ogun wọn sílẹ̀ wọ́n sì forí lé ọ̀nà àgọ́ ogun Ìbàdàn láti lọ kọ́ Ìbàdàn lọ́gbọ́n. ọmọ gbogbo péjù bẹ́ẹ̀gì ìgbónú Ìkòyí gbé wọ́n ti gbé gbòòrò Ìkòyí mo lóòrò ọmọ ẹ̀rọ ọ̀fà. sí àgbàgbé pé Balógun Ìbíkúnlé pàṣẹ pé ọmọ Ìbàdàn àbí ogun Ìbàdàn kankan ò gbọ́dọ̀ yìn ìbọn títí tí àwọn Ẹ̀gbá yóò fi súnmọ́ òun. ọmọ gbogbo péjù bẹ́ẹ̀gì ìgbónú Ìkòyí gbé wọ́n ti gbé gbòòrò Ìkòyí mo lóòrò ọmọ ẹ̀rọ ọ̀fà. lọ́jọ́ tí Olúkòyí kú. Ìṣẹ̀lẹ̀ mo jẹ́ ká mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí kìlọ̀ fáwọn Ẹ̀gbá yìí pé ẹ má lọ bá àwọn Ìbàdàn torí pé wọ́n mọ èsì ogun àmọ́ ìṣe ni ogun agbára ń gun àwọn Ẹ̀gbá pé kí ni mélòó lára Ìbàdàn. Olúkòyí ló tún dàtàrí Olúkòyí ò tún bẹ̀. wọ́n tún sọ Olúkòyí ó dínkù ọ̀nà ọ̀dẹ̀ wọ́n pẹ́lẹ̀ wọ́n bu Olúkòyí. ṣé àgbàgbé pé lásìkò tí ogun ń lọ lọ́wọ́ mo jẹ́ kó yé wa pé àjíà baálẹ̀ Ìbàdàn Àbáyọ̀mí ó pe ètò ogun ọgbẹ̀yìn lọ́bọ sí àgbógun àwọn Ẹ̀gbá ó sì fi ọjà jẹ wọ́n ogun Balógun Ìbíkúnlé náà sì gbáwájú ọwọ́ ajẹ́ pé ogun níwájú ogun lẹ́yìn báyìí ni ọjà ṣe jẹ àwọn Ẹ̀gbá. Olúkòyí ní òun ò tí ì dójú orí bàbá òun tó bí òun lọ́mọ wọ́n wá gbé Olúkòyí ó ti wọ̀ ní ìdí èrò wá. wọ́n pẹ́lẹ̀ wọ́n bu Olúkòyí. bákan náà mo jẹ́ mọ̀ pé ọjà tó jẹ́ àwọn Ẹ̀gbá ó jẹ́ ìdójútì wọ́n sì di ẹ̀bi rẹ̀ lu Balógun ànábà yìí pé dípò kókó ọmọ ogun ńlá wá lásìkò tí Balógun Ìbíkúnlé dìde jà òun náà tún sá fún Balógun ẹgbẹ́ rẹ̀ torí náà wọ́n pàṣẹ fún pé kó lọ sùn. ọmọ arógun tí ọmọ arógun yọ ọmọ Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ agbógun ṣòwò ṣe ni wọ́n bá fún wọn nílé Olúkòyí akọ́nibí wọn ló ti sá. ṣé àgbàgbé yìí pé Ìbàdàn lẹ́yìn ìgbà tí Ìbàdàn ṣẹ́gun wọn tán wọ́n gba Alábàtà wọ́n gba Ajíbádé wọ́n sì gbé ogun lọ síbi tá à ń pè ní Odò Ọ̀sẹ́ láti fi ibẹ̀ ṣojú ogun. ogun bàbá yín láti ogun bara bọ́ọ̀lẹ̀ ogun àjàwẹ̀ tó bàṣáwù ní jẹ́ ogun ojoojúmọ́ ló múlé bàbá wọn tún yín lọ ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ àgbọ̀n yìí. ọmọ ọ̀pẹ̀rẹ̀. ṣé àgbàgbé pé mojú ìwà pé lẹ́yìn odi Ìbàdàn àwọn Ìjẹ̀bú náà tó gbé ogun ti Ìbàdàn
kábà lè mọ̀ pé lẹ́yìn odi ìlú Ìbàdàn ogun míì tó ń lọ ń bẹ̀ pẹ̀lú. pàdé àtòrìmọ́ láwò jí ilé yìí kan bá bẹ yín ọmọ onífá dáradára lórí ọ̀tá ọmọ mìíràn dáradára lórí ọ̀tá ọmọ alákòóso nínú ọ̀gbun kò ṣeé ká ará yìí ò gbọdọ̀ ká èrò ọ̀run ò gbọdọ̀ fẹ́ kòtò. ṣùgbọ́n mo jóyè wá lọ́sẹ̀ tó lọ pé kò ní burúburú kó má fún ẹnìkan mọ́ ni Ìjẹ̀bú Rẹ́mọ Balógun kẹ́rẹ́ ilẹ̀ Ìjẹ̀bú ó dúró ti Ìbàdàn lásìkò tí ọta àti ìbọn wọ́n wọn ó dúró tì wọ́n ó pèsè nǹkan ogun fún wọn. pẹ̀lú àjòjì ẹlẹ́wọ̀ ọ̀rọ̀ ẹ̀lá ẹ̀gbọ́n wá gbàgbé àwẹ̀ ọmọ ìfúnnukú orí àgbo ọmọ àkàrà tí ń bẹ lọ́rùn oṣù ọmọ kẹ̀kẹ́rẹ́ orí ìrókò ọmọ tẹnẹtẹnẹ orí oró ẹ̀fọ́ ìkòyí ọmọ agbọ̀nrín ìgbónugú tó balẹ̀ lójórí. tó bákan náà mo wá jóyè wa ibi tá a fẹnu ẹ̀ sí lọ́sẹ̀ tó lọ yìí nínú apá kẹwàá ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ni wípé àwọn Ìjẹ̀bú Òde wa múra wọ́n gbé ogun ládìde wípé àwọn ọ̀pọ̀ Ìbàdàn lọ́gbọ́n ṣé láwọn ọ̀fẹ́ gbọ́ ni àwọn náà ò ní gbà fún wọn. ọ̀gá máa tó ọtí balẹ̀ ọ̀gá máa tó ti tẹ́lẹ̀ rírá ọ̀gá yòókù lókè léèlé tẹnẹtẹnẹ orí rẹ̀ ń kó rántí bójú rántí. ẹ̀wọ́n kó àbò padà lọ́sẹ̀ yìí ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ìlà ń bá bọ̀ mo sì rò páwa náà ti máa rí ọgbọ́n kan àbí méjì mú ń bẹ̀ kábà lè mọ bí àwọn baba ńlá wa ṣe lo sáà tiwọn. nígbà tó wá rí báyìí Ìjẹ̀bú wá gbé ogun náà dìde ní èrò yìí pé àwọn alágbára Ìbàdàn kú ti wà Balógun ìlú wọn ó ti wà lójú ogun àti Ọ̀tún Ògúnmọ́lá àti Ọ̀ṣúndílẹ̀ tó ń ṣe òsì pẹ̀lú wọ́n mọ̀ pé ogun Ìlọrin náà ń wáyè láti wá sójú ogun. nígbà tó rọ̀ wá ń lọ báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kó àwọn àgbẹ̀ Ìbàdàn. nígbà tí Balógun Ìbíkúnlé wá gbọ́ ọ̀nà ìṣesí baálé òye sílé Olúgbòde yìí pé bàbá ẹ fọkàn balẹ̀ ìfi ogun ńlá sọwọ́ sí yín báyìí ló ṣe gbé Mẹ́gàrí kan àti akọni pàtàkì kan tọ́mọ ètí ogun ìyún Àjíà Ògbèdìde pẹ̀lú Túbọ̀sún ṣùgbọ́n orúkọ Àjíà Baálẹ̀ yìí orúkọ Àbáyọ̀mí orúkọ ẹ̀mí gbogbo àgọ́gun ìjàyè tí àwọn Ìbàdàn wà ó mí tìtìtìtì wọ́n gbogbo wọn kúrò àwọn ọmọ bá tẹ̀lé báyìí ni wọ́n ṣe kó wọn nígbà tí wọ́n débì kan tí Àjíà Baálẹ̀ Àbáyọ̀mí rí pé ọkà àwọn oníṣòwò Ìbàdàn tẹ́ ń lọ ṣòwò ní ọ̀nà Èkó ti balẹ̀ wọ́n ti bọ́ sọ́nà Ìjẹ̀bú Rẹ́mọ ọwọ́ adúró síbì kan ó wá lè wọrí kàn sí wọ́n lè kókó sí wọn padà nígbà wọn lọ lóòótọ́ tó bí ọjọ́ 14 wọ́n bá ń padà bọ̀ nígbà wọn mọ̀ padà bọ̀ Ìjẹ̀bú ní àlọ́ yìí ni wọ́n rí wọn ò ní rábọ̀ yín wọ́n wá lọ sílẹ̀ lọ́nà mẹ́ta nígbà tí Mẹ́gàrí kan rí ọjà lọ́nà kínní orí bẹ̀gbà nígbò di ẹlẹ́ẹ̀kejì kò síbi tó fẹ́ gbà kọjá Àbáyọ̀mí gbọ́ ó sẹ́nà ẹgbó ọgbàbí ẹlẹ́ẹ̀kejì ibi tí Ìjẹ̀bú ní sẹ́nà ẹlẹ́ẹ̀kejì ó wá kùbì kẹta ibi ni ó wá lágbára jù tó ṣe yí pé ẹni tí ó gbàbẹ̀ yóò múra dáadáa gbogbo ọ̀nà ní Àjíà Àbáyọ̀mí wá torí yí pé wọ́n kó àwọn igi ńlá àtàwọn èrú ńlá sí ojú ọ̀nà wọ́n wá tó lọ sínú igbó pé kẹ́ ẹ wá fò àtọ̀kẹ́ wọ́n ti wá yìnbọn wọ́n ti ń ta ọfà kò síbi tí Àjíà Àbáyọ̀mí lè gbà báyìí ni wọ́n ṣe wà ń bẹ̀ títí àwọn Ìjẹ̀bú ti mú àwọn oníṣòwò àtàwọn ìlú míì tẹ́ ń gba ọ̀nà agbègbè wọn kọjá nígbà tí Àjíà Àbáyọ̀mí rí i pé kí la fẹ́ ṣe yìí ọba tó gbèrò láti pète ogun mi sẹ́ẹ̀ gbàgbé pé ète ogun tó tà ní ogun Ìjàyè ilé ọjà fi jẹ àwọn Ẹ̀gbá irú ète ogun wo ni Àjíà Àbáyọ̀mí tún pa. Àjíà Àbáyọ̀mí wá ránṣẹ́ pé àwọn ogbó nínú àwọn akọni ọlẹ́yìn wọ̀nyẹn tún dúró ń bì kí kẹyẹ wá látọjú ọ̀run nìkan ẹni ó lè gbé yín kú òǹbì àfi kí n bá yín kí ọ̀tá ó ti pa yín dàálẹ̀ ẹ̀ gbọ́dọ̀ kọjá ibi tẹ́ ẹ wà ọba la ọ̀nà inú gbé ọlọ́yọ sí àwọn Ìjẹ̀bú àmọ́ àwọn Ìjẹ̀bú náà ti mọ ète tí Àjíà Àbáyọ̀mí lò lógun Ẹ̀gbá àwọn náà wọ́n ti dúró dé ọwọ́ tí a jálù wọ́n àwọn náà jálù ni bó ṣe di gbàgbàgbà ní. ìgbà tí àwọn Ìjẹ̀bú yìí ó kó ẹṣin Àjíà Àbáyọ̀mí ọba ẹṣin náà sì kú gbàtà sí lulẹ̀ tí Àjíà Àbáyọ̀mí lulẹ̀ èrò gbogbo àwọn ọmọ ogun Ìbàdàn ní pé olórí ẹ̀gún àwọn ti kú bí wọ́n ṣe ya wèrè ogun ní. Àjíà àti gbógun lọ gbogbo wọn yalu Ìjẹ̀bú tí wọ́n wà báyìí ni àwọn tó wà wájú náà ya wá pé ń gbé pé Àjíà Àbáyọ̀mí ti gbógun lọ wọ́n fi ọjà jẹ ibi tí Ìjẹ̀bú ti sé náà wọ́n sì ṣẹ́gun wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò àti àwọn tí wọ́n ti mú àwọn ọmọ ogun ìwọ́n rí gbà padà báyìí ni Àjíà Àbáyọ̀mí ṣe rí àyè láti lọ nígbà tí Balógun Ìbíkúnlé wá gbọ́ ó ní kí Àjíà Àbáyọ̀mí ó máa lọ sínú Ìbàdàn tààràtàrà kó lọ tọ́jú àwọn ibi tó ti gbọgbẹ́ àti Mẹ́gàrí kan tó ti gbọgbẹ́ lójú ogun
kó sì sinmi dáadáa kó tó wá darapọ̀ mọ́ àwọn padà ní ojú ogun Ìjàyè. nígbà téyìn yìí rí bẹ́ẹ̀ àwọn ọ̀bọ àti àwọn ẹ̀tù àti ọta ọwọ́ àfọ́gun Ìbàdàn eléyìí wá tó wá fún àwọn ọmọ ogun Ìbàdàn ní okun dáadáa. nígbà tí ọta àti ìbọn tó ti dé àgọ́gun Ìbàdàn dáadáa kò sí ń tó kù bí kò ṣe wípé ìjà ńlá bá bẹ̀rẹ̀. ṣé ẹ gbàgbé pé mojú wa pé odò ọ̀sẹ́ ilé Ìbàdàn wà báyìí òun á fẹ́ gba odò ọ̀sẹ́ lọ́wọ́ àwọn ará Ìjàyè pẹ̀lú gbogbo ogun Ẹ̀gbá bíjà ńlá ṣe bẹ̀rẹ̀ ní. àmọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí wá yan àwọn àmì ọwọ́ ni wọ́n lọ sí àwọn orí igi ńláńlá àtòrí ọ̀pẹ kí wọ́n lọ máa ṣọ́ Ìbàdàn. àmọ́ àwọn ọ̀bẹ tí wọ́n ẹ̀sẹ̀ kó dé fún Ìbàdàn Ògúnmọ́lá pàṣẹ ẹ máa yin ẹ̀rí ìyàn lórí igi ẹ̀rí ìyàn lórí igi àtòrí ọ̀pẹ ẹ máa rọ̀jò mọ́ sí i nígbà ó ti fura. ìdí òwe nu pé ọ̀pẹ Ìjàyè la àbá rẹ́sẹ́ sí kọ́wáròyìn ogun Ògúnmọ́lá àmọ́ àánú ṣe mí torí pé lọ́dún tó lọ nígbà mo lọ sí ibi ọ̀pẹ Ìjàyè àánú ṣe mí pé iná ti jó gbogbo ẹ̀ tán àwọn tí wọ́n máa ń dáná sungbó. àwọn ìjọba wa wọ́n lẹ́bi púpọ̀ gbogbo àwọn nǹkan tó yẹ kí wọ́n tọ́jú láwọn nǹkan àmì tó ṣe pé ó tó pawó fún wa gbogbo ẹ̀ láì mójútó odidi ọ̀rọ̀ sì lẹ́yìn mọ́ ń bọ̀ lọ́jọ́ iwájú. lẹ́sẹ̀yìnwá àtàsẹ̀yìnbọ̀ ogun Ìbàdàn gba odò ọ̀sẹ́ nǹkan bọ́ ọ wá jẹ́ pé wọ́n gba orí oko Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tẹ́ ti ń jà. nígbà tí wọ́n gba eléyìí tán wàhálà bá bẹ́ẹ̀lẹ̀ láàrin ìgboro ìlú Ìjàyè. ìyẹn bẹ̀rẹ̀ sí ní kú rẹpẹtẹ ebi ń pa wọ́n ìyẹn ń pa wọ́n tó ṣe yí pé tìdílé ni wọ́n ń mu. nígbà tí ò sóúnjẹ mọ́ orí oko Ìjàyè ní Ìbàdàn ti sọ di ibùjókòó ogun wọn yìí tí wọ́n ń jẹ gbogbo oúnjẹ wọn gbogbo ẹ̀gẹ́ gbogbo iṣu wọn gbogbo àgbàdo ọkà wọn ni wọ́n ń wà. báyìí ni wọ́n ṣe ṣẹlẹ̀ mọ́ wọn tí ò síbì kankan. àmọ́ wọ́n jẹ́ wọn nǹkan àwọn Ẹ̀gbá tó wá ra àwọn Ìjàyè lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní kó oúnjẹ wá láti Abẹ́òkúta àmọ́ dípò kí wọ́n máa fún oúnjẹ ta àwọn ará Ìjàyè lọ́rẹ oúnjẹ tí wọn nìkan ni wọ́n ń kó wá. kódà gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ táwọn àgbà sọ fún wa ọmọ Ìjàyè tó bá ráyè lọ sí àgọ́ Ẹ̀gbá lójú ogun tẹ́ bá fi lè fún ní ẹ̀wà awújẹ ó ti di ẹrú Ẹ̀gbá nù. ṣùgbọ́n àwọn ìjọ CMS tí ń bẹ ní ìlú Ìjàyè ńgbà náà wọ́n ṣe dáadáa púpọ̀ wọ́n pèsè oúnjẹ fún àwọn ọmọ wẹ́rẹ́ àti àwọn obìnrin kódà wọ́n tún ń ṣe sí abẹ fáwọn tó bá gbọgbẹ́ lójú ogun torí pé àwọn ìwọ̀nyí wọ́n ti wà nílùú Ìjàyè ṣáájú kí wọ́n tó wá sí Ìbàdàn Abẹ́òkúta ni wọ́n gbà wá sí Ìjàyè. bí nǹkan ṣe rí nìyí ní ìlú Ìdè lẹ́yìn ìgbà tí Ìbàdàn ti súnmọ́ ẹnu odi ìlú wọn ẹ wọ ibi tí mo ní wọ́n ti bẹ̀rẹ̀ ìjà tẹ́lẹ̀ ìka ọ̀dùn tó ṣe pé ààlà àwọn méjèèjì ìní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Ìbàdàn ń gbalẹ̀ ìmọ̀fìlíkà kẹ́kọ̀ọ́ ẹjẹ́ gbà fún nígbà gbogbo tá a bá ń ṣe láyé ẹjẹ́ máa fi àyè lẹ̀ fáwọn ọ̀dọ́ àtàwọn ogun wẹrẹ àìgbà fún nígbà Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí gbogbo àwọn ọ̀dọ́ tó yẹ kó yàn lóyè kó tó oyè ìlú rọ rẹpẹtẹ bí Ìbàdàn ṣe tó tiẹ̀ kó sílẹ̀kùn ìlú lẹ̀ fẹ́nikẹ́ni ọ̀sọ̀ ìlú Ìjàyè tó ṣe pé wọ́n fi ogun gbà ní ọ̀sọ̀ di tiẹ̀ nìkan ìdílé rẹ̀ nìkan lọ́fẹ́ kọ́ máa pàṣẹ ẹjá máa bọ̀ ó gbẹmí ókè. tó nígbà tẹ́yìn rí bẹ́ẹ̀ báyìí ni Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ṣe gbé akọni kan tá à ń pè ní Àmọ́dù lọ sí ìlú rán wípé tó àwọn aráàlú yìí ṣe ti wa lọ kó gba ọ̀nà láti máa kó oúnjẹ wá nígbà tọ́rọ̀ àdéhùn ti wà lásìkò ìgbà náà ìní Aláàfin Adélù tó rẹ́bàdàn lóògùn làwọn lòun náà tó wá ránṣẹ́ sí àwọn ìbàrìbá pé ẹ wá kó òun lọ́wọ́ nígbà tí Ìlọrin ti wá ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Kúrúnmí ṣùgbọ́n àti Ìlọrin tó wá ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Kúrúnmí àti ìbàrìbá tó wá ṣe àtìlẹ́yìn fún Aláàfin Adélùwò lérí ṣẹ́ṣe sábà pé kí ni ẹṣin púpọ̀ làwọn máa fi jagun inú igbó sì níbẹ̀ tẹ̀sùn tí lè ráyè sáré nígbà táwọn ìbàrìbá wá rí báyìí kí lókù tí wọ́n wá ń ṣe wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mú àwọn ará ìlú Ìrán àti Ìjàyè wọ́n bẹ̀rẹ̀ sí ní jí àwọn oníṣòwò àtàwọn àgbẹ̀ àtàwọn aráàlú tó bá ń wá jíjẹ múmu wọ́n bẹ̀rẹ̀ sí ní jí wọ́n gbé lẹ́yìn odi ìlú. Aláàfin Adélù tó wá kó ọ̀pọ̀lọpọ̀ ìbọn àti ọta ó fi ṣọwọ́ sí àgọ́gun Ìbàdàn lẹ́yìn tó gbọ́ ọ̀nà Àjàṣẹ́ tó
gbà kó wọlé wípé ẹ̀yin Ìbàdàn yín mọ́rán èmi mọ́rán yín lọ sógun ìdúró tì yín ni bẹ́ẹ̀ ló ń fi oúnjẹ ṣọwọ́ sí àgọ́gun Aláàfin tí wọ́n ń bẹ nílùú Ìlọ́ra nígbà wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní jí wọ́n gbé bẹ́ẹ̀ ni àwọn ará Ìjàyè bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọrin tí wọ́n sì ń dárò yìí pé Ìbàdàn mú Fìdítì mú ojoojúmọ́ ni ará àgọ́ yan múmú ni lẹ́yìn odi ojoojúmọ́ ni ará àgọ́ mú ni lóko ojoojúmọ́ lára àgọ́ yan múmú ni sì lẹ́yìn odi ọ̀rọ̀ yìí jọ bí àlá lójú mi tí àgbàgbé yìí pé asú tọ́lọ tẹ ìlú Fìdítì padà àti arúdàgbà nígbẹ̀ẹ́ pẹ̀lú àtìlẹ́yìn wọ́n gba àṣẹ lọ́wọ́ ibo lẹ́níjọ́un tó ṣe pé ààrẹ Kúrúnmí sì gbógun lọ bá wọn iná fogun Ìjàyè alákọ̀ọ́kọ́ nítorí ìdí èyí wọ́n fi ara wọn jì fún Ìbàdàn àti fún Aláàfin Ọ̀yọ́ àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní jí àwọn àgbẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí gbé àti ìlú rán bọ́wọ̀ ṣe rí nì ọ̀nà oúnjẹ tó wá fẹ́ dí mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ò tó wá gbà tó ṣe pé ọ̀nà àbáyọ nìkan ṣoṣo tó fi lè rí oúnjẹ nígbà táwọn Ẹ̀gbá tó wá ṣèrànlọ́wọ́ fún wọn tí ẹ kọ̀ tí wọn ò fún wọn lójó sọ pé oúnjẹ tara wọn nìkan ni wọ́n ń kó pọ̀. ṣùgbọ́n àwọn èèyàn Òkè Ògùn wọ́n dúró lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí báyìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó oúnjẹ sọ́wọ́ ṣùgbọ́n nílùú Ìṣẹ́yìn èyí dá sí méjì kí ló fà á apá kan bá Ìbàdàn lọ mo ní tàláàfin làwọn ó ṣe apá kan sì bá Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí lọ débi wípé ìjàgbóró ṣẹlẹ̀ tó ṣe pé wàhálà Ìṣẹ́yìn bá bẹ̀rẹ̀ sí ní kọrin wípé Ìbàdàn tó pọ̀ tí ò lọ àwòwòwò ìlànà ará Ìbàdàn náà bá bẹ̀rẹ̀ sí ní dá wọn lóhùn padà pé àwa Ìbàdàn á fi àdàmọ̀ dámọ̀ lákun àwòwò ni àwọn ìtàbá ní àwòwò àdá ńlá kan ni tẹ́ máa fi jà àdàmọ̀ tí Ìbàdàn ń sọ ìbọn ìléwọ́ ni kèégùn púpọ̀ tó ṣe wípé yọ ọ̀rọ̀ ayọ̀ bíi ọ̀pá ẹsẹ̀ bàtà bíi 2 sí 3 ìbọn ìléwọ́ ni pé àwa fi àdàmọ̀ dámọ̀ lẹ́kùn àwòwò pé tẹ́ bá lẹ́yìn ládàá àwa níbọn báyìí ní ìkẹsẹ̀ rí nílùú Ìṣẹ́yìn náà nígbà wá níbẹ̀ Balógun Ìbíkúnlé wá pinnu wípé ń kó àwọn ará Òkè Ògùn lọ́gbà àti Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ọwọ́ àpè ìpàdé tọ́ba fẹ́ gbogbo èèyàn sí Áfíríkà sẹ́nà ogun mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí báyìí ló ṣe gbé Látòòṣà dìde tọ́jú olóyè kékeré gbà náà Látòòṣà tí mò ń sọ ilé ìwọ̀pọ̀ wá di Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ń lọ Ààrẹ Ọ̀nà Kakanfò tó fara gba ọ̀tà kẹ́yìn ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòṣà ń bọ̀ o a rí pé ti Ààrẹ Kúrúnmí ìlọgbà wà níbi oṣù 3 yìí tàbá fẹ́ sọ Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòṣà yóò gbà wá ní odidi oṣù 6 gbáko gẹ́gẹ́ bí ìwádìí tí mo ti ṣe àti mo ṣe yàn rẹ̀ torí pé ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòṣà ìlú tó lé ní 20 ni ó gbèmí dé a sì gbóhùn àwọn èèyàn a débì kan tá à ń pè ní Ìgbàjọ nǹkan ṣẹlẹ̀ o ìtẹ̀yí ẹ̀mẹ́tì ọjọ́ iwájú ni mo sì dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọba mi Abímbọ́lá Davis àbá ní pé lásìkò tó bá ti ṣe tán kódà kò síbi tí ń gbé tẹ́ a bá fẹ́ lọ àwọn ṣe tán àtìlẹyìn ńlá fún wa. ọ̀nà ìlú ìwáhùnwá ni Látòòṣà gbà lọ àmọ́ gbà tó débẹ̀ ó rí wípé àwọn èèyàn yìí ti múra sílẹ̀ pàápàá ogun báyìí ló ṣe ránṣẹ́ padà pẹ̀tò ẹ̀wẹ́ gbà mí o àwọn tẹ́lẹ̀ kí n lọ ibi tẹ́lẹ̀ kí n lọ àfàmọ́kọ́jọ́ ọmọ jẹ mí wọ́n tó fi ọmọ ogun tí ẹ̀ sọwọ́ sí i nígbà tí Ààrẹ Kúrúnmí wò pé kí lòun lè ṣe ibi tí nǹkan ti dé èyí tó mú ogun yìí parí tó sì mú òpin dé bá ayé Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí nì àyẹ̀fẹ́ ká máa fọkàn bá mi lọ kí lòun lè ṣe ọwọ́ gbé ẹ̀yìn kan dìde tààlẹ́ni náà. báyìí ló ṣe gbé Àráwọlé tí ń ṣe àkọ́bí ọmọ rẹ̀ dìde pẹ̀lú Adélakùn àti Abẹsẹ̀ àti Lábùdànù ìpẹ́tò ẹ lọ bá Látòòṣà ẹjọ́ yẹ pé ọmọdé lọ jẹ́ nígbà tí Látòòṣà wá rẹ́sẹ̀ padà ìpẹ́tò Àráwọlé lọ́wọ́ o àti Adélakùn tó ti gbé Ìbàdàn rí Balógun Ìbíkúnlé wà wò pé kí la ló ṣe Ọ̀tún Balógun Ògúnmọ́lá ọba wa dìde orí baba Ìbíkúnlé ẹ̀rọ mi lógun náà Ìbíkúnlé wòye pé ó kú lójú ogun tó lè ẹ̀bẹ́ fẹ́ kó gun parí ni tá a bá sínú oúnjẹ ìwáhùn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí kò ní mọ̀ wípé àbọ̀ ń ṣeré báyìí ni Ọ̀tún Balógun Ògúnmọ́lá ló ṣe fi àgọ́ ogun sílẹ̀ tí ò sí Balógun Ọ̀ṣúndínà náà sì tẹ̀lé báyìí wọ́n ṣe fi orílẹ̀ ọ̀nà ìwáhùn lóru wọn jáde wọn ò jẹ́ kí àwọn Ẹ̀gbá àti Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ọmọ àmọ́ ará fún Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ó wá gbìyànjú láti gba
ojú ogun lọ́wọ́ Balógun Òbíkúnlé ìyanu Balógun Òbíkúnlé ńgbà tí Ògúnmọ́lá jáde tán ogun ńlá bẹ̀rẹ̀ àmọ́ ọba Balógun Òbíkúnlé ní àpáta ọjà lóòótọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ó lé bàbẹ̀ sẹ́yìn ó wá dúró lójú ogun yìí pé ibi tó ń gbalẹ̀ dé yìí kí àwọn ó fi bẹ̀ sí àgọ́gun àmọ́ nígbà tí ogun Balógun Òbíkúnlé gbọ́ ogun náà tún le wọ́n ní láti gbé Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí kúrò lójú ogun ni mẹ́sì pé bàbá ẹja lọ bàbá níbo ni máa fẹ́ lọ níbo mo fẹ́ lọ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò kò gbọ́dọ̀ ságun báyìí wọ́n ṣe gbé kúrò lójú ogun nígbà tí Ọ̀tún Balógun Ògúnmọ́lá tó wọ ìlú Ìlọrà ọgbà orí oko ọbọ̀ sí ìlú Ìṣẹ́yìn nígbà tó dé ìlú Ìṣẹ́yìn Àṣẹ́yìn ó lọ sí orílẹ̀ ọ̀dọ̀ Àṣẹ́yìn nígbà náà nígbà ọ̀dọ́dọ̀ Àṣẹ́yìn ó kí ọba Àṣẹ́yìn dáadáa ó wá dọ̀bálẹ̀ ọba Àṣẹ́yìn wá kí pé òun ni olúwa rẹ̀ Ọ̀tún Balógun Ògúnmọ́lá wá dì í nínú pé mo dọ̀bálẹ̀ kí ọwọ́ náà sì gbà á ètò ìfojú ẹ̀ rí lọ́jọ́ iwájú torí ọ̀rọ̀ sì ń bọ̀ ń bẹ̀ o nígbà tí Ògúnmọ́lá àwa di Basọ̀rún ilẹ̀ Yorùbá èyí tó fojú Àṣẹ́yìn rí ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní k'Àṣẹ́yìn ó dọ̀bálẹ̀ kó lè gbé wọn bá bẹ̀bẹ̀ torí pé ọ̀rọ̀ ńlá lèyìn torí pé Basọ̀rún ó ju gbogbo àwọn olóyè àbáwọn baálẹ̀ àbáwọn ọba tí bá ń bẹ lábẹ́ Aláàfin Ọ̀yọ́ lọ òun láwọn àgbàjẹ Basọ̀rún ló ń jẹ́ pé òun lẹ́nì kejì tó jẹ Basọ̀rún síbàdàn lẹ́yìn ìbò Olúyọ̀lé. láti ìlú Ìṣẹ́yìn ọgbà ìlú Ìlọrà lọ nígbòdé ìlú Ìlọrà káwo bí ogun dẹ́sẹ̀ ń lé ogun kiri ìgbà tí Aláàfin Adélù gbọ́ pé Ògúnmọ́lá tó múra sópin dáadáa débẹ̀ ó kó ewúrẹ́ ó kó àgùntàn ó kó pọ̀lọpọ̀ sọ pé ẹ lọ fi ta lọ́rẹ o pé mi bàbá Aláàfin Ọ̀yọ́ ni mo kí o ó kú ọmọnìyàn ó kú akọni Ògúnmọ́lá wo àwọn ìrẹsì Aláàfin Ọ̀yọ́ ó ní ẹ bá mi kí bàbá o wípé àrọ́bàfin lọ bá ń pa kábíyèsí o Aláàfin Adélù àmẹ́ẹ̀mí Ògúnmọ́lá Ọ̀tún Balógun Ìbàdàn ìní gba ẹ̀bùn àfi tí n bá lọ tí mo kó ìwáwù tí mo sì padà láàrin ọjọ́ mẹ́sàn-án ọwọ́ wò ọba bí ẹnìkan ògbórí ẹ̀fọ̀n Àjàyí ìwọ rèé ibi ìlú ti ń jẹrẹ bàbá mi Aláàfin tó ń gbádùn ọ̀yá àfìrajé máa wo ìpàkọ́ rẹ lọ wọ́n ní kọ́ ọmọ oṣù lójú ogun báyìí àmọ́ ikú tó ń jẹrẹ bàbá mi sí kọ́ lọ gba ọgbẹ́ síbẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe sọ wọ́n gbà yí pé bàbá aláwo onífátàrà tààrà ìní Ògúnmọ́lá nǹkan mẹ́rẹ̀ẹ̀ta tó sọ ló ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ kẹsàn-án lọ́wọ́ àgbà ìbọn Aláàfin ọgbẹ́ tí ògbórí ẹ̀fọ̀n tó rò gbórí ẹ̀fọ̀n náà pàdé Balógun tó lókìkí tó lọ́lá ní ilẹ̀ Ìbàdàn ní mo sọ pé tá a bá yọwọ́ Balógun Òbíkúnlé olókè kúrò Balógun bí ògbórí ẹ̀fọ̀n sọ̀wọ́n níbàdàn àti nílẹ̀ Yorùbá ó gba ọgbẹ́ náà kò sì san fún odidi 30 ọdún tó fi gbé ọgbẹ́ wọnú sàárè odidi ọ̀rọ̀ lẹ́yìn nígbà tí Ọ̀tún Balógun Ògúnmọ́lá débẹ̀ ó pàṣẹ fún gbogbo àwọn ìlú tí ń bẹ́ẹ̀ pé ẹni tí ó bá fẹ́ gbọ́jọ́ ọkú kò gbọ́dọ̀ fún wọn lára nípò di ìdájí kùtùkùtù àwọn ọmọ ogun Ìbàdàn jẹun àmọ́ àmì ta àwọn ọmọ ogun Ìjàyè Adélakùn lọ bá ara wọlé pẹ́tò àwọn dàbí ìpè ogun ńlá kan ti wọlé sí àgọ́gun àwọn Ìbàdàn ó ní ẹja máa lọ ẹja sá torí pé orí àgbógun ńlá ni àláwọlé ní pé táàbà ti ẹ̀sà ó yẹ kárí tí ń lé ni kí láàlọ́ sọ fún Ààrẹ Kúrúnmí kó lé wa kó òun ní ká dáàbòbò ìlú yìí ni nígbà tí wọ́n jẹun tán Ọ̀tún Balógun Ògúnmọ́lá ó pàṣẹ fún Látòósà àti Ògbórí ẹ̀fọ̀n ẹ̀kọ́ lọ kojú bẹ́ẹ̀ ṣe máa ń kojú wọn ó wá ya àwọn aláìjà ẹlẹgbẹ́ táwọn Ìbàdàn tí wọn ò lè jà tá a fi ń ṣẹ́gun wọn ìní wọn tó jáde nígbà tí ìjà ń lọ lọ́wọ́ Ọ̀tún Balógun Ògúnmọ́lá ó pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí lu ìlú ogun òun ìlú ogun wọn wọ́n lù àfòkè àfigbó kò sẹ́ni tó lè dúró àfòkè àfigbó kò sẹ́ni tó lè dúró nígbà tó gun Ìjàyè gbọ́ ó wá yé wọn pé ogun táwọn ò lè dúró dè ìlọ́wà Ọ̀tún Balógun Ògúnmọ́lá èṣù ẹni tó burú bí àpárá báyìí ni wọ́n ṣe fọ́n wọn bá sàwọ̀ gbó. Orísun dọ̀tún dàpọ̀ láàrin olúkálukú wá yọ tiẹ̀ lórí ìṣẹ́gun bí ìrìnàjò tó kéde ń tọ̀wọ́ kò nípa fẹ́kẹ́ ń fara ya bí bẹ́ẹ̀ bí ìbá gbà ó dàgbò ìtàn Yorùbá ògbódò lórí kodò bọ̀mọdé bá ní ètò apẹ́délé àfọ̀rọ̀ fòdò ní ó bà ní Orísun ètò àrà tó ṣẹ́yọ gbúgbọ́ ẹ máa gbádùn ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday láago 9 sí 10 alẹ́ ní Super FM 101.9 Ìlọrin pẹ̀lú olùkọ́ àgbà Lájí Abbas Orísun àfọ̀rọ̀ méjì
ṣàlàyé nípa àmì nílẹ̀ Yorùbá abala kejì ìwádìí ìjìnlẹ̀ níbi tá a ti máa gbọ́ ìwádìí nípa àwọn ètò ilẹ̀ wa Orísun ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday láago mẹ́sàn-án sí mẹ́wàá lẹ́ nìkẹ́ ìpàdé Lájí Abbas ní Subi FM 101.9 Ìlọrin Orísun kò ṣe máa gbọ́ ètò Subi 101.9 FM ó ń sẹ́lẹ̀ńkẹ́jọ. tó ẹ̀kọ́ ẹ̀bọ̀ padà bẹ́ẹ̀ ni Subi FM bàbá ni bàbá ń ṣe. nígbà tí Ọ̀tún Balógun Ògúnmọ́lá wá rí wípé àwọn ìjàyè wọ́n ti sáwọ́gbó ọwọ́ pàṣẹ fún àwọn onílù rẹ̀ ń gbò di ọwọ́ bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ pé ẹ máa lu ìlú Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ìlú wọn ní ìlú Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí iná ní ìjà orogún kòrò orogún ìjà orogún kòrò orogún ìjà orogún kòrò orogún. nígbà tí àwọn ọmọ ogun ìjàyè ṣe ń wà ní gbogbo wọ́n bẹ̀rẹ̀ sí tú jáde Adélakùn tó pe Aráwọlé sí àkíyèsí pé tí bàbá sì ní ti yára débì láti wá gbà wálẹ̀ torí pé òun ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ti gbọ́ ọwọ́ ń bọ̀ wá gbà wọ́n lẹ̀. nígbà wọn ń jáde ọwọ́ ọ̀bọ̀n Ọ̀tún Balógun Ògúnmọ́lá wọn ń jáde sí ó sílẹ̀ ẹ̀bọ fún gbogbo wọn ìbọn bá Àráwọlé lọ báyìí ni Àráwọlé ṣe ṣubú lójú ìjà tó sì kú fínfín. nígbà tí ìròyìn ikú Àráwọlé dé àgọ́ ogun Ìbàdàn àwọn àgbájọ ìwà pé Balógun Òbíkúnlé gbáwọ́ ó di wọ́n mọ́ni ó sì pariwo pé tí kì í bá ṣe ọ̀dájú Ògúnmọ́lá kò sẹ́kọ́ lè pa Àráwọlé. gbogbo àgọ́gun Ìbàdàn dákẹ́ lọ torí pé akẹgbẹ́ wọn ni lójú ogun ó dùn Balógun Ìbíkúnlé púpọ̀. nígbà tí ìròyìn ikú Àráwọlé dé ọ̀dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ó dúró dákẹ́ lọ ariwo tó pa ni pé sẹ́mi mo jẹ̀bi ọ̀rọ̀ yìí tani ọ̀sẹ̀ ìrìn mi báyìí ló ṣe ń pariwo. láti ìgbà náà àgbọ̀n kankan tààràtàrà nípa Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí. Ọ̀tún Balógun Ògúnmọ́lá padà síbẹ̀ àgọ́gun ìjàyè nígbà tó débẹ̀ Balógun Ìbíkúnlé kò lójú pé ìwọ ó sì lè pa Àráwọlé ọ̀dájú o kí ni ó wí ó ní tó ìbẹ́ ìlẹ̀ ní kẹ́yà àwọn abọ́gun yóò ṣe parí táà bá ṣe nǹkan kan tó lágbára ìjà yìí ò lè parí lọ́dún 10 torí pé kí ni yóò tún máa lé ọmọ ẹ̀ẹ̀mọye ẹ̀mí tó ti ṣòfò ẹ̀ẹ̀mọye ogun tó ti lọ. Balógun Ìbíkúnlé ò lè sọ̀rọ̀ wọ́n kò wá ṣẹlẹ̀ kankan tó rí orí Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí níta ìta gbọ́ ni wípé ní nǹkan bí oṣù kẹfà ọdún 1861 torí pé wọn ò lè sọ ọjọ́ àmọ́ ní oṣù kẹfà ni èyí wọn fura yìí pé alágbára Ààrẹ Ọ̀nà Kakanfò tó gbóyà tó gbóná tó ṣe alátìlẹyìn fún Ìbàdàn ní ìgbà tí ogun mọ́yẹ̀ baálẹ̀ Ilé Ifẹ̀ àti gbogbo ogun Ìjẹ̀bú tí wọ́n gbógun tì í tó dá wọn ṣẹ́gun tó sì ṣe alátìlẹyìn fún Aláàfin Àtìbà tí ń ṣe baba ńlá Aláàfin Adélù ó jẹ́ akọni pàtàkì tí ìtàn ò lè gbàgbé rẹ̀ Àjàní Ìkó. Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí jáde láyé nígbà orí bẹ́ẹ̀ òru wọ́n fi sin òkú Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí. Abọ́gun ni tí ń ṣe olórí àwọn ẹrú rẹ̀ olórí àwọn ọmọ ogun ẹrú ẹ̀ ìnìkan ló kù lágbàlagbà ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè ti gbógun lọ ọwọ́ á pè é pítọ̀ ń bá kúta méje Aláàfin Adélù mọbi tí wọ́n sin òun sí báyìí ni wọ́n ṣe gbẹ́rẹ̀ tí wọ́n sin òkú rẹ̀ sínú igbó wọ́n sì pa àwọn ẹrú méjì tó gbé ilẹ̀ ń pé kí wọ́n lọ mọ ẹjẹ́ ìrẹsẹ̀ rẹ̀ lọ́rùn àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n mọbi tí wọ́n sin Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí sí kódà tó bá yá pẹ̀lú ògbólọ̀ bóyá títí ọjọ́ mẹ́jọ ìfi fọ́tò ojú orí Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí àti tààrẹ Látòsà ìfihàn wá torí pé ẹ̀yìn ìlú ni wọ́n máa ń ṣe àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò sí wọn èé sí wọn sínú ilé ìdínà tó pé Bódìjà ni wọ́n sí Ààrẹ Látòsà sí gbogbo àwọn olóyè akọni Ìbàdàn inú ilé wọn máa ń sí wọn sínú yàrá àmọ́ Ààrẹ Látòsà yìí ó di ní Ààrẹ Abẹ́nú ni wọ́n sí bẹ́ẹ̀ náà ló jẹ́ fún Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí wọ́n gbàgbà mọ́bi tí wọ́n sí gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ wọ́n gbé orí rẹ̀ wọ́n lọ gbé fún Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò níjọ́ ẹnikẹ́ni tó bá ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá síwọ́ wọ́n gbé orí rẹ̀ lọ fún Aláàfin Ọ̀yọ́ ní odidi ọ̀nà bùnmí ìlérí ìdínú Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ọ̀wọ́lẹ̀ o bí àwọn aláìmọ̀tà àtàláìsíwádìí ti sọ ó kú wọn sí gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò sì ti ń jẹ ṣáájú rẹ̀ tí wọ́n ń kú tí wọ́n ń sin àwọn míì sì tó jẹ lẹ́yìn rẹ̀ tí wọ́n kú tí wọ́n sin
torí náà ibi tí wọ́n sin Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí sí ọ̀nbẹ wọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n mọ bẹ̀ torí pé wọ́n ṣèwádìí wọ́n sì gbé orí rẹ̀ lọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin Adélù nílùú Ọ̀yọ́ ṣùgbọ́n ogun yìí parí báyìí kò tún parí ìjà pẹ́pẹ̀pẹ́ ń lọ nígbà tó yá àwọn Ẹ̀gbá wọ́n gbéra wọ́n sá wọ́n forí lọ́lẹ̀ Ẹ̀gbá nígbà táwọn ìjàwé mọ̀ àwọn èèbó nítòsẹ̀lẹ̀ gangan níta sárágẹ́dọ̀ àgbàlagbà sọ fún wa àwọn èèbó CMS ni wọ́n ń bẹ̀ yìí wọ́n bá gbéra lọ́jọ́ kan wọ́n sá kúrò nílùú Ìjàyè nígbà táwọn ará Abẹ́òkúta wá rí wọ́n ní èyìnbó Olúwa ti lọ èyìnbó ti lọ àjọ pé àmì burúkú ni pé nǹkan burúkú ń bọ̀ báwọn Ẹ̀gbá náà ṣe sá ní àwọn Ìjàyè sá tẹ̀lé wọn wọ́n sì fún àwọn Ìjàyè níbi kan tá à ń pè ní àgọ́ Ìjàyè torí Ìjàyè méjì ní bẹ Ìjàyè Ẹ̀gbá ń bẹ ṣé àgbàgbé pọ́wọ́ àwọn Ẹ̀gbá ni wọ́n ti gba Ìjàyè àkọ́kọ́ Ìjàyè ti Kúrúnmí tí ń ṣe Ìjàyè tó ń sọ ọmọ orílẹ̀ Èkó yìí ní Ìjàyè Kúrúnmí ń bẹ ní Abẹ́òkúta dùnú lónìí mo kí yín o gbogbo ẹ̀yin ọmọ Ìjàyè Kúrúnmí pátá báyìí ni ó ti sọ bẹ̀dílé di òní olónìí ọwọ́ apẹ́kíbàdì ó tó mọ̀ pé wọ́n ti lọ àwọn gbà wọ́n lọ tán wọ́n ya ọbẹ̀ Ìbàdàn sì gbabẹ̀ ìdínú tí Ìjàyè ti di orílẹ̀ Ìbàdàn àmọ́ nígbà Ìbàdàn pọ̀ ogun báàlù yóò sílẹ̀ olúpèdè tọ́lá wọn lọ ogun ìjẹ́jẹ́ wọn ọ̀bá lábọ̀dé ogun pẹ̀lú Balógun Ìbíkúnlé tó lọ ogun ìlẹ́yìn ọjọ́ kọkànlá tóun náà dé ìlọsíwọ́ Ọ̀ṣúndínà ò sí kú gbogbo àwọn akọni Ẹ̀gbá tó wà wọ́n kú ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun Ìlọrin tó wà wọ́n kú ọ̀pọ̀lọpọ̀ ogun Ìjẹ̀ṣà ogun Ìjẹ̀bú gbogbo àwọn olórí ogun báńbáńbáńbá àwọn ṣe lọ kálẹ̀ mọ́ ogun náà ṣe burú tó gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ wọ́n ní ẹ̀mí tó sọnù ní ogun yìí ó lé ní 400,000 ẹgbẹ̀rún lọ́nà ìrìnwó wọ́n ló lé dáadáa torí pé Ògúnmọ́lá ni wọ́n hun apẹ̀rẹ̀ ńlá kan tó ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà jìlá tó sì fẹ̀ dáadáa kí wọ́n wá máa ju fìlà àwọn ọmọ ogun tó jẹ́ ẹrú láìṣe tàwọn ọmọ bíbí kí wọ́n máa jù ú bẹ́ẹ̀ wọ́n sì ní wọ́n rí àwọn ní ọ̀tọ̀ ogun ẹnìkan wọ́n sì dá àwọn apẹ̀rẹ̀ ìjọ tó pọ̀ rẹpẹtẹ tẹ́ ń ju ẹwọ́ fìlà tí ó kùnú apẹ̀rẹ̀ yìí yóò fẹ́ torí Ògúnmọ́lá mọ̀ pé ogun burúkú ni torí lásìkò ogun yìí orin táwọn Ìjàyè ń kọ ni pé Ògúnmọ́lá ò bímọ ọmọ Ìbàdàn ló wá rú torí pé ọmọ mẹ́ta péré ni Ògúnmọ́lá bí obìnrin kan ọkùnrin méjì Ọmọ́sá Ìlọ̀rí àti Ọ̀ṣun Ògúnmọ́lá ò bímọ ọmọ Ìbàdàn lọ́wọ́ àrùn iná fi ń dùn gbà náà torí pé àwọn akọni máa ń bímọ rẹpẹtẹ àmọ́ ojú ọmọ pọmọ mẹ́ta ló péré ló bí tó mo rò pé àṣírí tí wàá dìmú Ọlọ́run ní já rógun o pàápàá àwọn ọ̀dọ́ tí ìkan bá rú bọ̀ ẹ̀jẹ̀ àṣẹ sùúrù àwọn bàbá wa tẹ́ ń rí wájú tẹ́ ń rẹ́yìn tẹ́ ń rànà tẹ́ ń mọ ìtàn ogun òní bí iyán o òní bí ẹ̀kọ́ tó bá sì ń bá èèyàn ṣe rọra o kọ́ ọmọ rántí wípé ọ̀rẹ́ rẹ òní ó lè di ọ̀tá rẹ lọ́la ẹ wo tá rẹ Kúrúnmí ṣe torí ìgbà tọ́rọ̀ yìí rí bẹ́ẹ̀ àwọn ará Ìjàyè bẹ̀rẹ̀ sí ní búbàdàn yìí pé oore pẹ́ ó sì wèrè gbàgbé ọ̀rọ̀ ará Ìbàdàn rántí ọjọ́ tẹ́ ń fi apẹ̀rẹ̀ sẹ́fín kọ́ mọ́ ṣayọyọ láàrin ìlú èyí mo fi sọ fún wa ní inú apá kìíní àtàpá kejì yìí pé káwọn tí Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ṣe káwọn tí bàbá fi sọ fún un. gẹ́gẹ́ mo fi sọ fún wa pé tá a bá parí ìtàn Ààrẹ Kúrúnmí ẹ̀bùn ti wà ńlẹ̀ rẹpẹtẹ àkọ́kọ́ ẹ̀bùn kúlà ńlá méjì ti wà ńlẹ̀ látọ̀dọ̀ bàbá mi Ọ̀túnba Bímbọ́lá Davis kì í ṣe kúlà kéékèèké àwọn ní ńlá tẹ́ mọ́ kó àwọn làbẹ́bà sí ìlú ńlá pátá. bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ ọmọ ọba Adéwálé Adétúnjì ọmọ bàbá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn fẹ́ fi ìlú London ṣe bùgbé àwọn ti kó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù mẹ́wàá lẹ̀ fún mi. bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ ọba Jẹ̀ráàdì ní Sanyo ní ilẹ̀ Ìbàdàn àwọn náà gba aago kan lẹ̀. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Akeem Oyeyemi ọmọọba ilé egbó ní ìlú Ìlọrin wáyé kíní gas cooker tí wọ́n fi ń dáná àwọn náà ti gbélé ńlá kan lẹ̀ fún wa. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ àbúrò mi pàtàkì Kazeem Akínbọ́lá ní USA báàgì obìnrin ńlá lálá mẹ́ta ìlú kó fún wa. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ mọ́gàjì mi Abíọ́lá Arúlógún mọ́gàjì Alhaji Abíọ́lá Arúlógún ní ilẹ̀ Ìbàdàn àwọn náà ti gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan wọ́n gbé lẹ̀. bákan náà sì ni ẹ̀bùn sì ń bọ̀ ìyá mi bá dà ìyálóde ilẹ̀ Ìbàdàn tó fi ìlú London ṣe bùjókòó Alhaji Aminat Aramide wọ́n ní lọ́la àwọn ògbẹ́bùn tàwọn náà lẹ̀. bákan náà ni mọ́gàjì Olúgbòde àwọn náà láwọn ó gbé tiwọn lẹ̀ lọ́la àti mọ́gàjì Alhaji Moshood Bọ́lágadé Akéré àwọn náà láwọn ọgbẹ́bùn ní àtàwọn míì bá ń bá náà ìjọba tó fẹ́ fún wa lẹ́bùn náà torí mo sọ kérésì ẹ̀bùn kéékèèké làwọn èèyàn jẹ ìbéèrè táwọn dáhùn ní àtẹ̀ránṣẹ́ láàfin sọwọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táàfin àtẹ̀ránṣẹ́ sọwọ́ sí nìyẹn
ìbáṣì ṣe dáhùn ẹ̀ á kó orúkọ wa àti ìlú ìdá ẹ má ti forúkọ àdúgbò sí ó ti kùnà a ní forúkọ àdúgbò sí fàpéjúwe orúkọ mi ni Lájí Abbas Ìlọrin báṣì kọ́nu àbí orúkọ mi Lájí Abbas láti Ìlọrin orúkọ mi Lájí Abbas Ìlọrin àbí orúkọ mi Lájí Abbas láti Ìlọrin ìtọ́báwò kakọ́nu méjì orúkọ wa àti orúkọ ìlú wa kókọ wa ó ṣáájú kókọ ìlú ó sì parí àwọn àfi sọwọ́ sí 080-328-55888 lẹ́ẹ̀kan sí 080-328-55888 àtẹ̀rẹ́sẹ̀ nìkan ní 8 mẹ́ta ló parí rẹ̀ pẹ̀lú ọ̀gbọ́n àwọn tá a bá gba àwọn ìbéèrè alájà wa Mèrò Mustapha àti gíwá iléeṣẹ́ wambi ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adéníjì àwọn náà ni wọ́n gbé ẹ̀bùn wa pẹ̀lú alákòóso ètò gbogbo tí ń jáde Jọlá Olúwa Fọlábí jẹ́jẹ́ Jàbùlánì á sì tún bá wọn ya fọ́tò pẹ̀lú àbá wọn ya fọ́tò ìbéèrè náà wá ní wípé ìbéèrè kan péré náà mo fẹ́ béèrè ṣùgbọ́n àlàyé tó kálukú bá ṣe kí ààrẹ Kúrúnmí ó tó kú ọ̀rọ̀ tó sọ káyẹ̀ tí wọ́n rí dìmú ni pé sẹ́mi ni mo jẹ̀bi ọ̀rìn bí ṣé àgbàgbé pé ìtọ́fọ̀ ọ̀rọ̀ ẹni wípé Aláàfin Àtìbá ní pé kí ààrẹ mọ́mọ́ bá ọba kú mọ́ gẹ́gẹ́ bí àṣà àjọ tí ààrẹ Kúrúnmí ní pé dẹ̀dẹ̀ àrẹ̀mọ Adélù gbọ́dọ̀ bá Aláàfin Àtìbá kú tí àgbàgbé wípé Aláàfin Àtìbá ṣàlàyé fáwọn Ìbàdàn wípé nígbà àjọ nígbà tí Aláàfin Ọ̀rànmíyàn lọ Àjàká tó jẹ ọmọ rẹ̀ ni Ṣàngó jẹ ọmọ Àjàká náà tó nígbà t'Àjàká bọ́bẹ̀ tó gbèsè ọmọ Àjàká jẹ nígbà àṣejù pọ̀ lórí pé kárẹ̀mọ ọmọ ọba kọ́ bá bíi 5-6 ti jẹ tó sọ pé àrẹ̀mọ ní ń jẹ́ ṣùgbọ́n tí ààrẹ Kúrúnmí lòun ọ̀gbà ọ̀dà o ta ló wá jẹ̀bi ọ̀rọ̀ náà ṣé ààrẹ Kúrúnmí ni ṣé Aláàfin Àtìbá ló jẹ̀bi tó ní pọ̀ ń fẹ́ pa àṣà rẹ̀ àbí ààrẹ Kúrúnmí tó ní láíláí àṣà bàbá òun tó ń gbàgbọ́ ọ̀gbọ́dọ̀ parẹ́ àbí Aláàfin Adélù tó sí igun fún Ìbàdàn nígbà tí ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí rí fín àbí baálé òye sílẹ̀ Olúgbòde tọ́lọ́ Balógun Ìbíkúnlé lóògùn àbí Balógun Ìbíkúnlé tó lọ́wọ́ ọ̀fẹ́ jagun tí wọ́n lọ júlé rẹ̀ lóko tó àgbà wá lo ogun láì tóun náà àgbà wá bọ̀ tó lẹ́yìn ọjọ́ kọkànlá tó dé lọ́jàdí láyé odidi ọ̀rọ̀ nígbà bá fẹ́ sọ ìfẹ́ Balógun Ìbíkúnlé ní tààràtàrà àbí àtún Balógun Ògúnmọ́lá tó wá múra sógun bí ìbò ṣe yí pé ó fẹ́ pa gbogbo ayé rẹ̀ ló ṣe múra sógun yìí tó náà ni ta ló jẹ̀bi nínú àwọn márààrún yìí ẹ wàá fi ìbéèrè yìí ṣọwọ́ sí orí ẹ̀rọ 080-328-55888 ibi tá a fi sọwọ́ sínú àtẹ̀rẹ́sẹ́ nìkan ni mo fẹ́ bẹ́ẹ̀ bá fi sọwọ́ sí ẹ̀rọ tí mo máa lò lórí WhatsApp ìgbà àtẹ̀rẹ́sẹ́ nìkan ilé fi sọwọ́ sí kìí ṣe pé bóyá àìní mọ́kọ́ ti àtẹ̀rẹ́sẹ́ kọ́ àáwù ẹ tó bá farabalẹ̀ dáhùn rẹ̀ nínú àwọn márààrún ìta lọ́jẹ̀bú nítorí náà òǹkẹ̀rọ tá a fi pekulu wa lálẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa òun náà ni 080-2368-7432 ìtaàrí Ọ̀nà Kakanfò Kúrúnmí ìlàwọ̀ ẹnu ẹ̀gúnlẹ̀ tàwọ̀pọ̀ ẹ̀gúnlẹ̀ láti odidi ọ̀sẹ̀ 12 gbáko tá a ti ń bá bọ̀ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bàbá ti parí ìtàn kan á gbé àlejò wá táàtò wá jọ fọ́ sí wẹ́wẹ́ ìdínú òótọ́ fi fún èmi ní olùkọ́ àgbà lágbára Ọlọ́run ń gbé àlejò wá gbogbo tá a sọ fún odidi ọ̀sẹ̀ 12 nípa Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí iná láàjọ yẹ̀nẹ̀nà ìjọ́nà láàsìka orúkọ àwọn tó jẹ ẹ̀bùn wa ó lè jẹ́ èèyàn 10 ó lè jẹ́ èèyàn 20 tàbá fẹ́ fún yẹn lẹ́bùn ká fún wọn lẹ́bùn tó jọjú wọn. tó mo dúpẹ́ oníyẹn ṣe ọlọ́kà ṣe ẹ̀jẹ̀ máa múra àti máa relé ẹ̀jẹ̀ kí wàá bọ́ wa lọ rẹ̀ jú díẹ̀ Pétérù Pétà ti wá yọjú wò mí àwọn tí ń lera wọn lọ́wọ́ báyìí bí bọ́ọ̀lù tí wọ́n ń gbá ọ̀la yóò ní tàn wá adúpẹ́ lọ́wọ́ ọmọdé adúpẹ́ lọ́wọ́ àgbà mo sì dúpẹ́ lọ́wọ́ ọdẹ́ mi Sàhádàt bíbí ire tó ṣe pé òun la mojú ẹ̀rọ mi mo sì dúpẹ́ lọ́wọ́ Fọdọ̀kẹ́ tó ṣe pé àjọṣe ètò ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí àti ọmọ mi pàtàkì náà Mustapha Khadijat àwọn amójú ẹ̀rọ mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe yí pé lájọṣe ètò mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa pátá tí ń ṣe àtìlẹ́yìn fún mi mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹ́yìn mi pátá pàápàá jùlọ bàbá mi Ọ̀túnba Mọ́sọ̀bálájé Abímbọ́lá David káàkiri àgbáyé tẹ̀tí níyì Ọlọ́run nígbà sọ yìí náà lára yín
bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá mi sẹ́nitọ́ Sọjí Àkànbí, mo dúpẹ́ lọ́wọ́ Mọ́gàjí Akéré, mo dúpẹ́ lọ́wọ́ ọmọọba Adéwálé Adétúnjí, mo dúpẹ́ lọ́wọ́ Mọ́gàjí Arúlógún, ìgbàgbé ìyá mi Aminat Arámídé nínú London, ìwà gbàgbé ẹni mi pàtàkì Alhaji Jimoh Babátúndé Rìwáyà ní Ọlọ́jẹ́, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín àti ọmọọba Oyèyẹmí Alhaji Akeem ní Igbó, ìgbàgbé ẹni tó ṣe pé òǹlàmúgbálẹ́gbẹ̀ẹ́ mi Ọláyínká pẹ̀lú. mo wá dúpẹ́ lọ́wọ́ olóòtú mi tó ṣe pé òní gíwá wa ní Sobi FM níbi ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adéníjì, mo sì dúpẹ́ lọ́wọ́ Alájà Àgbèrú lórí ọwọ́ yín. bákan náà mo wá kí ọmọdé mo kí àgbà lọ́run lórúkọ aláṣẹ àtolùdásílẹ̀ iléeṣẹ́ wa Alhaji Lukman Ọláyíwọlá, mo fi ń kí bàbá wa Emir ìlú Ìlọrin ṣéwù. bákan náà mo wá dágbére yí pé títí ọjọ́ mẹ́jọ ẹ ti mú kẹ̀rọ tá a fi àtẹ̀ránṣẹ́ ìṣọwọ́ sílẹ̀ kan sí ní 08032855888. ìtàlásìfẹ́ pè mí lẹ́yìn ètò àbáyé náà fẹ́ máa ṣe alátìlẹyìn fún lílọ bíbọ̀ òǹkẹ̀rọ náà lẹ́ẹ̀fi pò ó, torí pé iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ kìí ṣe nǹkan tó kéré ó yàtọ̀ sí àlọ́ lówó ìwádìí ìjìnlẹ̀ ni. títí ọjọ́ mẹ́jọ dẹ́ tó máa pàdé mi lórí ètò Orísun lèmi Lájí Abbas fi ń dágbére fún wa yí pé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè pè láyé kó dúró títí ọjọ́ mẹ́jọ ire.